ìpani nípakúpa ó ti wá di òwò, àṣà àti ìṣe kí a máa jí ara wa gbé. Ó ti wá di òwò tí gbogbo èèyàn fẹ́ máa ná, ìyẹn àwọn ẹni ibi. Tí a bá rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí arákùnrin kan ti dé láti Maryland, tí wọ́n ti já arákùnrin yìí gbé, tí wọ́n sì ń béèrè owó tó tó owó lọ́wọ́ ẹ̀. Àṣírí ẹ̀mí tútútú níbo ni ọ̀rọ̀ yìí ti wọ́ wá. Tí ẹ bá rántí pé mo sọ fún yín ní ọjọ́sí wípé ǹjẹ́ lóòótọ́ ni a gbọ́ wípé Fúlàní ń gbé wa lójoojúmọ́, bó ṣe ń gbé kúkúrú ni wọ́n ń gbé gígùn ni wọ́n ń gbé àgbàlagbà. Ǹjẹ́ àwa fúnra ara wa ṣé à máa gbé ara wa bí? Ẹ má bínú, ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ohùn mi. Mo rọ̀ yín fún àǹfààní àwọn èèyàn tí ò bá ti subscribe, ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe. Ìyẹn tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni o. Ẹ subscribe, ẹ wo ẹ̀gbẹ́ ẹ máa rí agogo ìránnilétí tí àwọn olóyìnbó ń pè ní notification bell. Ẹ̀yin ẹ tẹ̀ níbi bẹ̀ ẹ máa rí, ó máa gbé àwọn option kan wá. Ẹ̀yin kẹ̀tẹ̀ all tó wà lókè yẹn pán, tí ẹ bá ti tẹ̀ ló bá tán o. Nígbàkúgbà tí a bá ti ń gbé àwọn fídíò wa jáde, ẹ lè ní àǹfààní láti máa gbọ́ àbí láti máa wo àwọn fídíò yìí. Mo rọ̀ yín ará, ẹ jẹ́ kí a jókòó kí a jọ gbọ́ fídíò yìí. Ẹ wò láti bẹ̀rẹ̀ dé àárín, ẹ wò láti àárín títí dé ìparí. Arákùnrin tí wọ́n gbé ní ìlú Ògbómọ̀ṣọ́ tó dé láti Maryland, tí a bá gbọ́ nínú conversations láàrin àwọn agbénipa yìí àti ẹni tó ń bá àwọn agbénipa yìí sọ̀rọ̀, èyí tí ń ṣe àbúrò ọ̀gbẹ́ni yìí. Tí ẹ bá gbọ́ dáadáa, ẹ máa rí wípé tí a bá rò ó délẹ̀délẹ̀, bí ikú ilé ò bá pani, tòde gan pàápàá ò lè pani. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ arákùnrin yìí o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ arákùnrin yìí? Báwo ló ṣe ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá ni wọ́n lọ gbé arákùnrin nílé. Nígbà tí ọwọ́ ìyá bá dáradára mà ló jẹ́wọ́ wípé òun mọ̀ nípa ikú tó pa ẹ̀gbọ́n òun. Níbi tó ti ń ṣàlàyé lọ́wọ́ ló ti jẹ́ ká mọ̀ wípé ǹjẹ́ a jẹ́ mọ̀ wípé òun lòun sọ fún àwọn agbénipa yìí pé kó wá gbé ẹ̀gbọ́n òun nítorí èlò, nítorí owó. Nítorí owó. Ohun tí owó máa dálẹ̀ nílùú yìí, kódà apá owó fúnra ẹ̀ kò ní ká. Kí n má fọ̀rọ̀ gùn, ó sọ wípé gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí pátápátá ni wọ́n ti fẹsẹ̀ fẹ́, òun nìkan ni wọ́n rí mú. Tí ẹ̀gbọ́n wa àbí àbúrò wa tó bá wà nílùú òyìnbó tó bá ń ṣiṣẹ́, àṣẹ kọ́kọ́ máa fi àdúrà ràn án lọ́wọ́ ná. Àbúrò mi ò sẹ́ǹdì owó sílé, ẹ̀gbọ́n mi ò sẹ́ǹdì owó sílé, ṣé ọmọ tóun fúnra ẹ̀ ń dojú kọ níbi tó wà lọ́hùn-ún nílùú òtútù nínú olú ìlú. Wọ́n ti gbé arákùnrin yìí, wọ́n pa á, kò tó wá ṣòwò nìkan o, wọ́n tún gbé ọmọ 5-year level student, final year mà ní, wọ́n tún gbé, wọ́n tún lọ pa á. Ẹ jọ̀ọ́, kí lè èrè rẹ̀ nígbà tó pa ẹ̀gbọ́n ẹ̀ fún ara rẹ̀? Kí ni èrè rẹ̀? Àwọn Fúlàní, àwọn yẹn ń ṣe tí wọ́n. Àwọn agbénipa tó jẹ́ nílẹ̀ Yorùbá gangan ara wa àtúngbéra wa pa. Níjọ́ la fẹ́ dẹ́kun gbogbo nǹkan wọn ìbàjẹ́ yìí. Ọ̀tọ̀ ni ti Hilton Hotel tó ṣẹlẹ̀ ní ọjọ́sí, ẹ̀túnwèrú eléyìí nílùú Ògbómọ̀ṣọ́. Ṣé àwa fúnra wa à ní máa rò pé àwọn ẹlòmíì ló gbé? Àtàmásọ́nsìn a máa sọ pé àwọn unknown gunmen. Kí ló ń jẹ́ unknown gunmen? Ṣé àwa ara wa kọ́ ni unknown gunmen? Nílé lájò a ò lè sùn ká dojú méjèèjì pa. O gbé àbúrò rẹ̀, o gbé ẹ̀gbọ́n ẹ̀ fún ara rẹ̀, má bínú, ó fún ara rẹ̀ gbé ẹ̀gbọ́n rẹ̀, ó lọ pa á. Lérò tèmi rò ó, bẹ́ẹ̀ bá ṣe ń rò sí, ẹ fi ṣe comment. Bẹ́ẹ̀ mi ṣe rò ó sí o, ó dà wípé ẹ̀gbọ́n ẹ̀ ti rí ojú ẹ̀ sójú ni wọ́n ṣe pa ẹ̀gbọ́n ẹ̀. Nítorí pé nígbà tó ń ṣàlàyé, ó sọ fún àwọn ọlọ́pàá wípé rárá o, òun ò sọ wípé kí wọ́n pa ẹ̀gbọ́n òun o. Which means tá a bá rò délẹ̀délẹ̀, bóyá ó padà lọ bá wọn lẹ́yìn níbi tí ẹ̀gbọ́n ẹ̀ tó ti rí ojú ẹ̀. Nínú àlàyé tí ẹ̀gbọ́n ẹ̀ pàápàá ṣe nínú conversation yẹn, tẹ́ bá gbọ́ dáadáa, ẹ̀gbọ́n ẹ̀ sọ wípé ẹ̀jẹ̀ ò flow mọ́ lára òun. Ìlú wá di pé ẹ̀gbọ́n gbé àbúrò pa, àbúrò náà tún gbé ẹ̀gbọ́n ẹ̀ pa.
nínú fu àyàfu ní gbogbo ènìyàn wà. Àwa lè jẹ́ ara wa mọ́ ìyẹn lórílẹ̀‐èdè yìí. Mo rọ̀ yín ará, ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó ni mo rí bá wí o, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ wò ó, ohun tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe ní kẹ́ ṣe o. Ẹ má jẹ́ ká máa fi inú tán ara wa mọ́, nítorí pé ìfinú tán ni nǹkan pàápàá ewu ni. Mo rọ̀ yín, ewu ni. Èyí ni mo gbọ́ o, tí mo rò wípé kò ní jẹ́ pé èmi nìkan ni máa gbọ́, àfi dandan ńlá kí gbogbo wa ká jọ gbọ́. Arákùnrin tó dé láti Maryland yìí, ìyẹn nílùú òyìnbó ní ọjọ́sí, òun kọ́ ló para ẹ̀ o, àbúrò ẹ̀ gangan ló pa á. Àbúrò ẹ̀ gangan ọlọ́pàá sì ti mú. Bó bá ṣe jẹ́, mo mọ̀ pé wọ́n á tó ní ká gbé fọ́nrán ẹ̀ jáde. Ẹ rí fọ́nrán ẹ̀ wò gangan lórí ìkànnì yìí náà ni. Ẹ rí fọ́nrán ẹ̀ wò gangan. Wọ́n ká má ti gbé jáde ní ẹ tó rí wò. Wọ́n ti sọ pé ọ́díò tí wọ́n ṣe, wọ́n ti ní ká rìlíìsì ẹ̀ fún gbogbo èèyàn. Ẹ̀yin tẹ́ bá ti wò ó, ẹ ti mí sí o. Ẹ padà kẹ́tún lọ tún wò, ẹ lọ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń béèrè fún owó rọ̀gùrọ̀gù 50 million naira. Àwọn ènìyàn sì fún wọn ní 5 million naira. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé 5 million fún yín, ẹ tún pa á. Àfi kí Olódùà kó máa ṣọ́ wa o, kó sì máa gbà wá lórílẹ̀‐èdè yìí. Ẹni tí ò mọ̀gbà tá jáde kò ní mọ̀gbà tá wọlé o. Mo rọ̀ yín, ẹ má jẹ́ kí a fi inú tán ẹnikẹ́ni mọ́ rárá. Ẹ má jẹ́ kí a fọkàn tán ẹnikẹ́ni mọ́. Àwa fúnra wa pàápàá ká sì máa ṣọ́ ara wa, ká máa ṣọ́rọ̀ ẹnu wa ní pàtó. Ká máa ṣọ́rọ̀ ẹnu wa ní pàtó, ká mọ ẹni tá bá sọ̀rọ̀. Yálà nínú ẹbí o, níta gbangba ni o, níbikíbi ni mo pè é. Olúwaṣẹ́gun yìí náà tún ni, òun náà ṣe ni. Mo rọ̀ yín, ẹ subscribe. Ohun tẹ́yin bá lérò lọ́kàn yín, ẹ fi síbẹ̀. Kájọ sọ àsọyé pọ̀ nínú next video tó bá máa ṣe. Kájọ sọ àsọyé pọ̀. Ẹ má worry, kò ní pẹ́ mọ́. A ó tó máa bára wa sọ̀rọ̀ lórí ìkànnì yìí, tá a máa pè wọlé fún ara wa. Ẹ rojú èmi tí mò ń sọ̀rọ̀ igan pàápàá ní pàtó. Ẹ ò rí dáadáa. Àwọn kan ti ń rí mi, fún àǹfààní àwọn tí ò tí ì rí mi. Ẹ lè wo àwọn fídíòs tí mo ti ṣe, ẹ rí ojú mi níbẹ̀. Tọ́ Elédùmarè kó máa ṣọ́ wa, kó sì máa fi ìṣọ́ rẹ̀ kó fi máa bò wá o. Ọkàn gbogbo wa yóò balẹ̀ o. Èyí ni mo rò pé kó má jẹ́ pé èmi nìkan ṣo ní ìdágbọ́. Mo ṣe rò pé kí n fi tó wa létí pátápátá.